ká dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn wọ́n pa tíṣà bó ṣe dùn èèyàn tó pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ni wọ́n ta sílẹ̀ lẹ́ni tó jáde nílé tó níyàwó tó lọ́mọ tó ní gbogbo ẹ̀ kò gbàdá wọlé bó ṣe dùn èèyàn tó yẹn bẹ́ẹ̀ náà ni tàwọn ọmọ tí wọ́n rí kó lọ wá dùn yàn jù ọ wá já àwọn ọmọ KG classes yé ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn wọ́n wá kà wọ́n fi ń súnmọ́ 40 la hawla wala quwwata illa billah ha òkèrè láti ń gbọ́ tẹ́lẹ̀ ó wọlé dé wẹ́rẹ́ ta ló safe mọ́ báyìí Ọlọ́run ta ló safe mọ́ báyìí Ọlọ́run ta lẹni tó kù tó safe mo pariwo of recent nígbà tí meeting kan ṣẹlẹ̀ ńbàdàn mo bẹ̀rẹ̀ ńjọ́ náà lọ́hùn mo ní gbogbo bí tí màálù bá lọ lékelèké máa ń tẹ̀lé ni are you sure we are safe ṣe sọ pa safe wàláì wọ́n fọ́n jáde tì mí ni o kò sórúkọ bútàn fún mi tán ara ẹ̀ ní kíkójọ gangling up tó lọ ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nǹkan méjì ní gangling up yẹn ọwọ́ ẹ má bu kírísítẹ́nì ẹni tó bá fẹ́ jọ lórí bó bá jẹ́ kírísítẹ́nì òfin Ọlọ́run ò ní ọmọ jẹ́ bó bá jẹ́ babaláwo intelligent ọpọlọ ẹ̀ lálò planid tó bá jẹ́ mùsùlùmí wọ́n mú yẹn sọ́wọ́ láti gbàgbọ́ 2023 ìkejì lọ́rọ̀ tẹ ẹsẹ̀ gbàlejò orú eléyìí rú àsìkò yìí Ọlọ́run ló mọ̀ ṣàánú mi kálẹ̀ ni tó wíìkì ni wọ́n ti gbàgbé ń tọ̀hún lórílẹ̀ ayé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o àdánwò wọ̀lú o àdánwò dé o àdánwò mà dé ní Ọ̀yọ́ state la hawla wala quwwata àwọn ọmọ ọlọ́mọ bínú igbó ni wọ́n wà ní bí ẹ ṣe tó àwọn tí wọ́n bá kidnap tí wọ́n fi wọ́n sínú ilé òjò pa wọ́n òrùn pa wọ́n láwọn ọmọ tán mọ orúkọ ara wọn tán wọ́n mọ orúkọ ìyá wọn tán wọ́n lè dá jẹun wọ́n lè bá bọ pàǹtì wọ́n lè dá bọ ṣòkòtò wọ́n sọ́fà rí la hawla wala quwwata illa billah awari àwọn olórí ibú olóṣèlú kan tẹ́tí fẹ́ politicize ti ń ṣẹlẹ̀ ta lọ́wọ́ rẹ̀ mọ́ nù gbogbo yín mo rí write up kan táwọn kan kọ jáde wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn show pé Ṣèyí Mákindé ò capable ṣé ẹ̀yà wèrè sórí yín ọ̀dà ṣé gbègbè látọ̀run Allah ṣé ọ̀rọ̀ ẹnìkan capable lélẹ́yìn ṣé ń tẹ́ fi dìbò lélẹ́yìn àwọn ọmọ tó bá jẹ́ àwọn ọmọ yín náà wà nínú igbó how will you feel ẹni ọkọ̀ write up yẹn ìwọ̀nù Ọlọ́run àtúbọ̀tán rẹ̀ níwájú Ọlọ́run kí ló dé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ok tẹ́ ẹ bá ní Ṣèyí Mákindé ni ètò ṣẹlẹ̀ ń Kwara ṣé gómìnà wọn náà ni ò capable eléyìí tó ṣẹlẹ̀ ń gbogbo ilẹ̀ Haúsá tó fi dé Niger ṣé gómìnà wọn náà ni ò capable àní abólè wí ẹni bí olóhùn gbéhùn sí ní ọ̀dá tá a bá wà láò yín tẹ́ ẹ bá politicize ti ń bẹ́ńlẹ̀ yìí à ní rójú tú ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ yìí gbà padà tọ́nà ó jẹ́ rí padà ẹni a bá fi campaign yín olórí ibú ni bẹ́ẹ̀ bá wá rí wọn pa olórí ibú ọmọ ọlọ́mọ àwọn ọmọ wẹ́rẹ́ àsì ayé wà wàláyé àsì sórílẹ̀-èdè yà ẹ̀yin olórí la sì yàn kí ló dé ẹ ti yà tó sọ yẹn di politics ìṣẹ́jú mélòó sí kí wọ́n ìṣẹ́jú mélòó nígbà dẹ̀ jẹ́ péjọ́ kejì jọ́ tẹ́ kidnap àwọn ọmọ làwọn olóṣèlú kan jó kiri ṣebẹ́ṣe ṣèlú ni pátì wo ló fẹ́ sọ pé òun dá ẹ lọ wo bí gbogbo yín ṣe yan àwọn tẹ́ ní wọn ó dìbò èyí tẹ́ bá impose ẹ sì máa ṣe primary bí ìgbà tí ebi primary kan lógo fẹ́ràn lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí ń ka 1 tí ń jump 100 1 2 3 100 101 102 500 501 502 700 sẹ́yìn tẹ́ dìbò tá gbà wípé result tá bá dì ní ó ṣèjọba lé lórí sẹ́yìn náà ni àtàwọn tá impose àtàwọn tí wọ́n ń ṣerú eléyìí sẹ́yìn náà nítorí Ọlọ́run wàláyé àpàdé níwájú Ọlọ́run ẹ ní kú ò láyé tẹ́ fi gba result gbogbo yín ti gbàgbọ́ pé bá a ṣe ń bá a lọ yìí ọ̀rọ̀ ètò òṣèlú Nàìjíríà ó ti wá di ogun mo sọ bí wá sí tí mo ṣe lọ mo ló wọ́n ń replace ara wọn ni àwọn tí ń bẹ́ẹ̀ already láti kúrò wọ́n takú síbẹ̀ àwọn tí wọ́n ti kú tàbá àwọn tí wọ́n ti kúrò nípò ọmọ kálukú ló kálukú tún ti síwájú pé ìwọ náà gba fọ́ọ̀mù wọn ò ṣe ní rí fọ́ọ̀mù gbà ebi ọmọ president Buhari ló ti gba fọ́ọ̀mù wọn ò ṣe ní fún wọn ní tíkẹ́ẹ̀tì wọn ò tó bẹ́ẹ̀ ọjọ́ wo ni tálíkà tó fẹ́ ráyè ọjọ́ wo lọ́mọ làwọn tí wọ́n tún lu ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ráyè mo ti sọ bí wá sí kan tí mo ṣe kọjá ó ti pẹ́
mo ní kíjọba Nàìjíríà gbogbo bí tẹ́ bá ní national park sí eléyìí tó bá ti jẹ́ igbó ibẹ̀ ni àwọn bandit náà ń lò jù pàápàá jùlọ the only igbó tó tóbi jù nílẹ̀ Yorùbá òní Old Ọ̀yọ́ national park ẹranko wo ní bẹ́ẹ̀ ta lọ o mo ti lọ bẹ̀ bí ẹ̀mẹ́ta rí ṣé kìnìún láàrin bẹ̀ ní abẹ́rin lẹ́yìn àwọn ẹran tí ń jẹ koríko àwọn ẹran bí ehoro bí nǹkankan àwọn gàlà táwọn ọdẹ lọ pa ńbẹ̀ ṣé torí eléyìí láwa fi igbó sílẹ̀ mo sọ nígbà náà mo ní kíjọba ó release ẹ̀ fáwọn Aláàfin release ẹ bá wọn tún lù yẹn ṣe state and capital state and federal ẹ tún lù yẹn ṣe kó máa jẹ́ Old Ọ̀yọ́ kó náà ó dodidi ìlú igbó yóò kórìíre báwa àdánwò ní kó wá nígbà tí wọ́n wọ Káyàmá igbó yìí náà ni wọ́n sáwọ́ o igbó yẹn ó tóbi gan débi pé ó fẹ́ tó local government 8 àbí 9 ní Ọ̀yọ́ state lóhun nìkan igbó yẹn nìkan níbi tó tóbi dé ó líǹkì Ọ̀yọ́ ó líǹkì Kwara ó líǹkì Niger igbó yẹn tóbi gan ni ibẹ̀ ni wọ́n ń sáwọ̀ bí ẹ bá ní nǹkan tẹ́ fi gbọ́dọ̀ wá nǹkan míì ni tàbí kẹ́ẹ̀tẹ́ kó sójà sí gbogbo bẹ̀ kẹ́nìkan kan máa wọ̀ bẹ̀ mọ́ kí ni gbogbo àdánwò yìí torí Ọlọ́run tálámọ̀ tí ó kàn lọ́la tá a bá ń sọ pé kó kàn wá tálámọ̀ tí ó kàn lọ́la ó dàbí ẹni bá ọmọ orílẹ̀-èdè yìí gan àti ìṣetán tá gbàrà wálẹ̀ tá a bá ṣetán tá gbàrà wálẹ̀ a time is coming tí gbogbo ọ sọ pé ókè àdìbò tẹ́ ẹ̀ bá ti fún wa security bẹ́ẹ̀ bá fún wa níná tẹ́ ẹ̀ fún wa lómi tẹ́ ẹ̀ fún wa ní títì tẹ́ ẹ̀ fún wa ní pé kọ́mọ ọ̀kàwé kórìíṣẹ́ṣẹ́ ẹ̀dẹ̀ fún wa security àṣì ayé wa olórí la sì yan kò sí gbogbo ibi tó lórí bá ti wà challenges ọmọ wọlé wọ́n fi yín so lórí nítorí ká ẹ lè resolve àwọn challenges tó bá wọlé ni. You will be questioned one day how you govern. Ìdẹ̀ra yín à ń bọ̀ wá bi yín léèrè lọ́jọ́ tí ò ní sówó tí ò ní sí sójà lẹ́yìn yín tí ò ní sí security kan tí ò ní sí your excellence kankan mọ́ àfọlọ́n tó dá wa thumma latus'alunna yawma idhin 'anin na'im ẹ̀ ń bọ̀ wá jẹ́jọ́. Ìjọba Amẹ́ríkà ti pariwo tipẹ́ pé gbogbo àwọn tẹ́rọ́rìsì ayé tí wọ́n tóbi jù wọ́n ti ń relocate lọ sí West Africa tí wọ́n bá dárúkọ West Africa kò sórílẹ̀-èdè tó pàtàkì jù mẹ́ tó ju Nàìjíríà lọ. Èyí tí wọ́n wọ Mali yẹn ẹ̀wọ̀n táwọn Mali tí wọ́n fojú wọn rí ẹ̀wọ̀n tí wọ́n fojú wọn rí ìjọba Amẹ́ríkà ń pariwo pa igbákejì àti igbákejì àti igbákẹta ebi igbákejì tí ẹjọ́ tí wọ́n pariwo náà lélẹ̀ ètò ṣẹlẹ̀ àwọn kìíní yọ ìyá wèrè tó bá ìtẹ́lẹ̀ kí ló dé ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ máa rántí Ọlọ́run ẹ máa rántí ọjọ́ tá a pàdé Ọlọ́run ibo tí ìkọlànà àdánwò wa pọ̀ tó báyìí wọ́n wọ ẹ̀sìn ẹlẹ̀ Ọ̀yọ́dẹ̀ ń wò pé kò tí ì dọ́dọ̀ àwọn ibo ní jẹ́sìn ẹlẹ̀ ibo ló ń jọyọ̀ wọ́n ti dọ́yọ̀ wọ́n ti dé Ṣakí wọ́n ti dé Òkè Ògùn wọ́n ti wọ̀ Ìbàdàn àìmọye ìgbà mo sọ bí wàásì kan sometimes ago pé mo à ń ti wàásì kan bọ̀ lóru agbàna olódó lárí àwọn ọ̀kadà kan tí wọ́n pọ̀ tí wọ́n tó tẹ̀léra wọn mo pariwo níbi wàásì yẹn bóyá 2025 àbí 2024 ẹwà tìgbà tí wọ́n ti ń yáwọ̀ ni níjọ́ tí wàhálà bá dé mo tún pariwo mo ní ẹ lọ́wọ́ gbogbo ògbóró ilẹ̀ Yorùbá 90% àwọn tí ń sọ̀kadà àwọn northerners ni wọ́n mọ ilé òǹkàlùkù wọ́n mọ ọ̀dẹ̀ òǹkàlùkù wọ́n mọ bí òǹkàlùkù ń gbé ọmọ Yorùbá lẹ́yìn kẹsì ọ̀rá àìsà kẹ̀dẹ̀ pariwo lẹ́yìn olóṣèlú kẹ̀ẹ́dójú ẹ̀sìn kẹ̀ẹ́dójú wàhálà ńlọ bá tán Ọlọ́run ó dá bẹ́ẹ̀ nìkan ò dá bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ mi ṣe dá ọ̀la ó sọ bí ṣe dá ọ̀la ó sọ. ẹ wo kíní kan intelligent fẹ́ẹ̀lì wa lóòótọ́ bí gómìnà Ṣèyí Mákindé ṣe wí bí ò bá rí bẹ́ẹ̀ ẹ dákun ṣé state ní control sójà ní ṣé state ní control ọlọ́pàá ni àwọn àìmọye sójà tẹ́mi wọ́n ti tó ti kú dànù lọ́wọ́ àwọn kíní sáàwá ní wá solution ni ṣáàjú ó dìgbà tẹ́rùbá tó ń bá wọn yàn láti join iṣẹ́ sójà join iṣẹ́ ọlọ́pàá ni ẹ wò ó for example gbogbo àwọn security àwọn sójà tá a kó sójú ọ̀nà main road làwọn dúró sí àwọn people yóò ní dé main road pathway ọ̀nà làgbẹ́ ni wọ́n á gbà bí òsánà wọn lànà ọ̀kadà ni wọ́n ń lò tí wọ́n bá ń lọ ọ̀kadà bí 100 ni ó tó tẹ̀léra wọn wọ́n mọ̀ bí wọ́n ṣe rìn láti ẹ̀sìn ẹlẹ̀ tí wàhálà yìí ti ṣẹlẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe rìn láti bẹ̀dẹ̀ Kánò tí wọ́n ní já ojú títì ìjọba kankan bí wọ́n bá dójú odò wọ́n mọ̀ bí wọ́n ṣe gbọ́kadà wọn yìí gbogbo àwọn ọmọ tí wọ́n kó yìí kí ni assurance pa àwọn yẹn sì wà ní within that vicinity
kí l'assurance pa ọmọ yẹn ò tí ì dé Maiduguri ẹ lọ béèrè àwọn tí wọ́n kó ń jọ sí ọ̀tọ̀ ní state tí wọ́n ti kó wọn state tó jìnnà tẹfẹtẹfẹ ní àti padà dá wọn padà ìyẹn àwọn bá tí wọ́n bá rí dá padà bó làwọn ọmọ yóò ṣe ní bọ́ sọ́wọ́ wọn tí wọ́n wàá dàgbà débi pé wọ́n dẹni tí wọ́n máa lọ fún ní training burúkú yìí bẹ́ẹ̀ yẹn kú kò nítumọ̀ ẹ mọ ẹni tí wọ́n pa wọ́n pa nígbà tí wọ́n pẹ́ dìyẹ ni àwọn ẹlẹ́sìn ẹ jẹ́ á ronú ẹ̀sìn tá a là ń sìn tí ò kóràn lọ́wọ́ bá society wa mo ti pariwo ti pẹ́ ẹ̀sìn yóò kóràn lọ́wọ́ gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ìjà tá ń bára wájà yìí kò kó ìrànlọ́wọ́ kankan bá society wa ó dijọ́ tá a bá tó cooperate torí tí mùsùlùmí bá rí nǹkan kan tó bá ní no àfẹ́ eléyìí níta ẹsẹ̀ yẹ fún wa security ààrẹ lomi tí ó jẹ́ christian tí ó ní rárá ṣe nítorí pé mùsùlùmí ẹgbẹ́ yín kọ́ ló wà ń pò ilẹ̀ fi ń sọ yẹn bó bá jẹ́ pé christian ló sọ̀rọ̀ mùsùlùmí ó fèsì padà tó bá jẹ́ àwọn traditionalist ní mùsùlùmí àbí christian ó fèsì à ń fà á mọ́ra wa lọ́wọ́ olóṣèlú rí i pé afẹ́ ní nìyí fáwọn láti ṣe tó wà wọn torí kò sẹ́ni tó lè question wọn mọ́ gbogbo yín wá jáde ẹ fẹ́ sọ di politics afala àtàkì lórí gbogbo yín dàrú ẹ yá wèrè ni lórí àwọn ọmọ ọlọ́mọ wàláyé ẹrù ọjọ́ wájú ọlọ́run pípù yóò kì í ṣe kankan tó dúró tán bá ti ṣe kan wọ́n tún ẹ tó máa retí omi níbi tí ó jìnnà síbẹ̀ yẹn ẹ lọ wo antecedent ẹ lọ wo gbogbo ilé ìtàn ti sẹ́ńlẹ̀ haúsá bọ́ sí máa ń ṣe nìyẹn o wọ́n ti dójú lélẹ̀ ìwé nìyẹn school tí ò bá wọ̀ kan ti pa ilé ìsìn tí ò bá wọ̀ kan ti pa àìmọye ilé tí ń bẹ nínú ẹgbọ́n náà sáà ní drone tí wọ́n lè fi sẹ́ńsọ̀ gbogbo environment wa mọ́ ni gbogbogbò wa kò sí drone tó lè jagun mọ́ ni kí ló dé ọjọ́ wo la tó fẹ́ bọ́m̀bẹ̀ ẹ mọ̀ kíní kan dájú gbogbo ẹ̀yin tẹ́ dá lágbára olóyè Sunday Igboho ìṣẹ́lódé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ní jóná lọ ní tí wọ́n yàn yín sí lóde yìí o wọ́n yàn yín lólóyè pé ká ẹ máa wá gbádà kiri ká ẹ máa dé àbẹ̀tí ajá kiri o tó bá jẹ́ pàgbára ẹ bá jọba sọ̀rọ̀ ìjọba ó yọ̀ọ̀dà gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ ẹ máa fi oúnjẹ halẹ̀ ẹ jáde ìṣẹ́lódé gbogbo ẹ̀yin OPC ẹ jáde ẹ̀yin tẹ́ ń tẹ̀lé olóyè Sunday Igboho tẹ́ ẹ máa halẹ̀ yín náà ẹ jáde gbogbo yín ẹ jáde ẹ tí ẹ ṣe kan yí ẹ gba àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ yín náà ò ní parẹ́ ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ yín ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu nínú ẹni ó fẹ́ràn yín lèmi wà mo ń bẹ̀ yín pẹ̀lú orúkọ yín ò ní bàjẹ́ wọ́n rí i pé South West ilẹ̀ ti wá ní ẹ ti bẹ̀rẹ̀ kínní yìí ní South West ọ̀rọ̀ ta ni ó wọlé ìbò bó ṣe pàtàkì tó lọ́dọ̀ yín Ọlọ́run ló mẹni tí ó wà láyé dìgbà yẹn ṣé ń gbà wọ́n bá pa gbogbo ẹni tí ó dìbò tán látò wá sọ pé agbègbèsè àmọ́ pé ń gbìyànjú bẹ́ẹ̀ táwọn tó ń frustrate yẹn pọ̀ ló jẹ́ kémi ò sọ ní wáàsí kan tí mo ti ṣe kọjá mo láwọn olóṣèlú tá ń lò lọ yìí bàbá president Tinubu ètò òṣèlú yóò lè fún wa ní result tálíkì àwọn ọlọ́run èdè àbí eléyìí tó jẹ́ yí pé bribery and corruption ní gbogbo ètò kò látòkè tó fi délẹ̀ ọmọ Buhari ló tó gba tíkẹ́ẹ̀tì wọn ńgbà wo lọmọ tálíkà tó fẹ́ ráyè bàbá ẹ̀yin lẹ sọ yí pé let the poor breathe don't suffocate them we are already been suffocated ẹ ṣàánú wa ẹ lògbà yí pé èyí tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ó ṣe àwọn tí ń bẹ́lẹ̀ yóò rẹ́rìn o ẹ ń pariwo reformation economy yóò hàn lára àwọn olóṣèlú pẹ́ẹ́pẹ́ àsìkò yìí ni wọ́n ń gbádùn jù tálíkà ní sọ́fà gbogbo owó subsidy tálíkà ò rábọ̀ rẹ̀ àwọn ni wọ́n ń gbádùn àmọ́ báńdì ìlú wa gbogbo ibi tó jẹ́ gbó làwọn ọ̀daràn ni wọ́n ti take over aníjọba dojúmọ́ níjọba lọ yáwó lókè òkun gbogbo owó subsidy kọ kágbèsè tí wọ́n ti yẹ látòkò ọdún sílẹ̀ sódà bẹ́ẹ̀ kó jẹ́ pàwọ́ ní gbogbo orílẹ̀-èdè ayé ọ̀pá àkìsẹ́gbẹ̀ kan South Africa lé wa Ghana lé wa nílẹ̀ ilẹ̀ Ghana wọ́n lé àwọn ọmọ wa jáde sódìgbà wọn bá tó lé wa l'Amẹ́ríkà sódìgbà wọn bá tó lé àwọn ọmọ wa ní UK ká tó tún lu wa ṣe gbogbo owó aláwáǹsì lẹ́lọ́ọ́ fi tún lu iṣan kálukú náà ní majority owó security vote ń bo lọ́bọ́ sí. wọ́n débi tẹ̀rẹ̀ wọn lọ wọ́n mọ pa gọ́lọ́gọ́lọ́ kiri ní ẹ má jẹ́ wọ́n rí tèmi wí torí ìgbà tí ń bá ṣe táàmù mi ẹ má jẹ́ wọ́n rí tèmi wí. sẹ́nẹ̀tì ò rí bí tíjọ́ mọ́ tí ó gbóná janjanjan táwọn èèyàn mọ̀ pé yes àwọn eléyìí ń jà fún wa. sẹ́nẹ̀tì Amẹ́ríkà ẹ̀rí bí ṣe ń gbóná lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rẹ́ẹ̀pù gbóná mọ́ House of Assembly gbóná mọ́ ó kálukú di rọba stamp kalẹ̀
kílẹ̀ ibo la fẹ́ bá ilé yìí dé àmọ́ tẹ́ bá kúrò lẹ̀ tẹ́ bá ti dé lu kálukú yín lẹ́mọ̀ wá ranjú bí kìnìún àwọn tí wọ́n yàn yín sípò lẹ́dí kìnìún lé lórí ibi tó ti yẹ ká ẹjà fún lu ẹ̀ níjà fún lu nítorí náà ẹja bẹ̀rù Ọlọ́run ọba tó ní wá ó gbẹ̀san